lẹ́kẹ̀ẹ́ ojúbọ náà bá ń kà rárá bí ọlọ́pẹ́ o. èèyàn wa aráàlú wa ọmọ ìlú mi tipẹ́tipẹ́ òun láàyè jẹ́ fún Gàrúbẹ́ àná. ẹ̀ẹ́dì mọ́ọ̀fì mi ò fi ta òògùn ṣe. agbọ́rú ẹ̀bọ̀ ìjà márùn-ún òyìnbó pàṣẹ àtàkùnrin abara kíákíá àgbà mi rèé ṣe ìyá ọlọ́pẹ́ mọ́fì náà pé bẹ́ẹ̀ wá jọ. ti mọ́fì gbogbo ajé gúnlẹ̀ ọ̀ ń dá àmọ́ dáadáa. gbogbo ìjọ ọ̀rọ̀ àbájí àwọn ọmọ ẹ̀. gbogbo ebúté wa ìjọba sórí yíwá wọ́n bẹ̀ tó jẹ́ ní mọ́fì dáadáa. gbogbo sùúrù bá a ṣá wọ́n dá ṣọ̀la ní mọ́fì mọ́ àìláìka ò dáadáa. àti wá sí wájú àbá kàlàbí ọlọ́pẹ́. Èkó fẹ́ẹ̀ni àlékọ́ sáyà àbáṣẹ́. Wọ́n lè sọ báwọn ọmọ ṣọlá tí wọ́n fi ìdábà kà dáadáa. Àwọn sáàdúgbò tí wọ́n pàṣẹ. Ní mo ṣe fúnlé láwọn àbá kàlàbí ọlọ́pẹ́. Tóbi dé tí oró òde bàbá lóòṣù àdóbi tọ́lá ṣògo pàṣẹ òrìṣà lẹ́yìn. Tí mo fi. Gàrúbẹ́ ṣe ìṣọ̀lá jẹ́ o. Omi tá a ká rọ̀rọ̀ bí ẹni ò lè gbé nìyà. Ọ̀dọ̀wọ́ rọ̀rọ̀ bí ẹni ò lè gbá ní. Gàrúbẹ́ Àjànàkú fọ́ọ̀sì yóò ṣe gbogbo ẹ̀kọ́. Ẹ̀dá tó mojú ni kó kọjá nínú mi. Yóò yọ ọ́ tún jẹ àwọn ọ̀dájú sáká sọ́wọ́. Ìgbọ̀n mi láà oníwà ìrọ̀rùn ìgbà yóò. Òpùrọ̀ ní gbígbà, oníwà ìrọ̀rùn ìgbàdùn. Sínú èbò dálábò sí àdàrọ̀. Sínú èbò dálábò sí àdàrọ̀. Àtòkì àtàjà wọn yẹ ẹ̀rọ gbogbo. Ẹni bọ́dì ẹrù oníbọ̀dọ̀. Àyà yìí wà lọ. Gàrúbẹ́ tí wà ẹrù oníbọ̀dọ̀. Àyà yìí wà lọ. Ẹrù yìí wà. Ẹrù ìgbà, ọ̀gbà ìgbà ṣọ́jà bọ́ọ̀bá dé. Gàrúbẹ́ àwọn ọmọ àwọn ìṣẹ́ ìgbọ́n agbọ́nọ̀gbọ́. Àwọn ọmọ agbọ́nọ̀gbọ́ ní ìrọ̀bẹ̀rẹ̀ ọ̀lẹ́, àwọn akẹ́kẹ́. Àgbà kókò, ṣáàbà fún ẹ lórúkọ tó wọ̀n ẹ́. Ó dà bẹ́ẹ̀, orúkọ tó wọn là jẹ́ lẹ́yìn oúnjẹ làbí ojú wa. Eléyìí tẹ̀ ń ṣe yẹn ní ojú gbogbo ní àlámi máa sọ wa. Gàrúbẹ́ àwọn ọmọ àwọn ti wà tó gbọ́. Ẹ ṣáwọn látàrí big metro látàrí tó ní òpè ooo. Látàrí kúrọ́mà ẹ̀rọ àṣà. Ṣé Gàrúbẹ́ ọjà náà ìṣọ́lá ìjọ ẹ̀kọ́ ni o? Gàrúbẹ́ tẹ́ mọ̀ ọ̀rọ̀ bí àyíyá. Àrùwà ìyá Brazil Àlàbí tẹ́ mọ̀ lórí ẹ̀kẹ́ ìmúṣe. A máa ń jọ kọrí bẹ̀rí Brazil tẹ́ ní òpin ládùúgbò. Èmi tàbí abéèrè. Ìrìn àjò ẹ̀kọ́ ọ̀pẹ̀ ìfọ̀. To the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, Ìbà Gani Adams.
Honorable Ibrahim Ayokunle Isiaka led the foundation of starting the speech from Yoruba. And it will be a sin to our ancestors if Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land did not start the speech from Yoruba language, one of the most beautiful languages in the whole world. The Honorable Ibrahim Ayokunle Isiaka tó ṣe aṣojú fún Speaker of Federal Republic of Nigeria. Mo lè kí àwọn bàbá tó wà pẹ̀lú mi ní service table. Mo lè kí àwọn resource person wa, especially and to represent the Attorney General and to build gbogbo Nigeria dání, òkè gbogbo ní service table náà. Wọ́n á kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tó wà pẹ̀lú wa náà ní service table kẹta. Inú mi dùn wípé ó wà nínú ìjókòó yìí. Ayọ̀ mi dẹ̀ kó wípé ó wà nílé bàbá mi, Ààrẹ MKO Abiola. Mo wá rò pé àkọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ àwọn resource person wa kọ́kọ́ sọ̀rọ̀ bí àwa tó lé èdè lórí ni. Táwa náà tó mọ̀ ọ̀pọ̀ tá a máa sọ. Ṣùgbọ́n master of ceremony òun ló gbé sí àárín lọ́wọ́, òun ló ń darí wá. Nǹkan tó bá ti sọ òun lábẹ́ gbé. Ó wá ní kí a sọ̀rọ̀ bí àwọn ọ̀jọ̀gbọ́n tó sì mọ̀wé jù wá lọ. Wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí tọ́pìkì yìí ìtàkùn sọ̀rọ̀. Wọ́n bá tó sọ ní Yorùbá náà ní màkà láti sọ ní ìgbò ẹ̀yìn níbi ìròyìn wà lórí. Inú máa ń bí especially the traditional electronic media. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Lẹ́kan Abíọ́lá. Mo ti ń bèrè tẹ́lẹ̀ tó pè wá sí pàdé àti ìrìn ó mà yẹ kó ti yọjú. Mo ti wá rántí pé èyí ni bàbá wa tó jẹ́ July 7 òun ni ọjọ́ tó fi ayé sílẹ̀ ní 1998. Mo wá wo bíbà tó ti ń ṣe láti jókòó sí àti ń ṣe program. Èrò tó wà lọ́kàn mi ni wípé inú mi ò bá dùn ó jẹ́ pé àwọn ọmọ olóògbé irú ètò báyìí wọ́n máa ṣe ní ọdọọdún ní ìta wà yìí gangan kí gbogbo wa máa wá sílé bàbá wa MKO Abíọ́lá. Mo bá ọ̀rẹ́ ní sákàtọ̀ ní àbẹ́ ìlú olóko ọ̀làdé tó dá yìí ó. Wọ́n ní ẹsẹ̀ ìwòrán nílé ayọ̀ fẹ́. Ayọ̀fẹ́ lọ́kọ́ ààrẹ nìkankan. Ọlọ́rin wa ń dá mi lọ́wọ́ pé lẹ́sìn. Ṣùgbọ́n kò tán sílẹ̀ o. Ó kù sọ wá wa tí bàbá fi sílẹ̀ láti dára mọ́ iṣẹ́. Ẹni tó bá tún ti òkú ọ̀run ṣe nígbà tó bá lọ tó gbé orúkọ ẹ̀ lárugẹ tí ò jẹ́ kó pẹ́ wálẹ̀ ó pẹ́ tó yá ẹni tó ń tútù gbọ́ọ̀rún ṣe òun náà lọ ẹlòmí agbórúkọ tó náà ga. Òun ni wọ́n ta wá ṣe nígbà yẹn lónìí o.
ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọmọ bàbá wa ń ké Abíọ́lá pè sí ìbàdàn òfin tí mo fẹ́ lọ ṣe Abíọ́lá wà láyé tó yẹ kó ti yẹ pé àwọn tó benefit lọ́wọ́ wọn lọ́wọ́ bàbá yẹn nígbà tó wà láyé tó yẹ kó ti wà bíbà yìí ṣùgbọ́n àwọn adára bíbà yìí àwọn adára wọn tó benefit láti benefit directly ó bá àwọn bàbá yìí wọ́n máa ń sọ nǹkan fún àwọn ọmọ ẹgbẹ́ wa wípé tí wọ́n bá àná dùn fún ẹ̀ mi rò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lóko lórí ìjàngbara lè lóko lé wọ́n bá àná dùn fún ẹ̀ mi rò pẹ́pẹ́ kan lè wà tó jẹ́ ẹgbẹ́ ọ́fíìsì wọ́n bá dẹ̀ àná dùn fún ẹ̀ mi rò pé mi tí mo gbó síwájú ní ilé ìlú orúkọ ètò wáyé jùlọ ni wípé ipò tí bàbá yìí fi sílẹ̀ after 20 years tí bàbá yìí lọ ni Ọlọ́run kàrí yẹ ipò yẹn mo wá bàbá yìí. gbogbo ọmọ tó bá jẹ́ ti ọ̀rọ̀ bàbá Abíọ́lá kò fi ṣe é ìní ìwẹ́dì mẹ́ta ni mo ní láti lọ mo láti ní kí ẹnìkan lọ rẹ fẹ́ mi ní ẹyọ kan nú ẹ̀ ní ìbàdàn ìmọ̀ wa. kò kí lẹ́kọ̀ọ́ Abíọ́lá gbogbo bẹ̀rẹ̀ ètò ìbáyìí kó má lè lọ sún o kó bá ṣe ní lọ́dún yìí o ẹ̀ bá kọ́ bẹ̀rẹ̀ nǹkan ojú má líle o tó bá tẹ̀ra mọ́ àjè tí gbogbo ayé máa gbà kó má wò pé ó wà ìkọ́rẹ́ pẹ̀lú turnout but mo dẹ̀ fẹ́ kó o fẹ́ fi yé wípé publicity gan ò tó wọ́n fẹ́ ṣe program báyìí àkọ́kọ́ polongo ẹ̀ fún àwọn èèyàn á lè fi àwọn èèyàn tó wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ àti pàmò bẹ́ẹ̀ tó tó bá dọ̀tún tó ń bọ̀ lọ́dọọdún irú program báyìí kan wà kọ̀tínú ẹ̀ káwọn èèyàn máa jíròrò lórí bàbá yẹn àti ìyàwó ẹ̀ ìyàwó wọn ni àwọn súnmọ́ ńgbà tó ti dìtẹ́ bàbá torí mo rántí pé mo ní àǹfààní láti méjì Mrs. Kudrat Abíọ́lá bí ẹ̀mejì sí ẹ̀mẹ́ta wọ́n wá bá wa sọ̀rọ̀ láti boost moral wa lórí ẹgbẹ́ wa ní oṣù so mo lè rí ìwé tí wọ́n fẹ́ lọ́ọ̀ṣì wọ́n ẹ̀ sẹ́lẹ̀ pé wọ́n tẹ̀ review ìwé yẹn náà wọ́n bá review ẹ̀ ká tó mọ̀ ọ̀tá máa ṣe lórí ẹ̀kọ́ tó máa ń study tí a bá parí ètò tó bá fún wa ní account number nǹkan tí a bá lágbára àṣe àlè bí Gani Adams Abíọ́lá o ẹni tí wọ́n bẹ́ẹ̀ fi Gani Adams Abíọ́lá àárín àgbẹ̀ àgbàdúrà wípé ìkọ́nà Abíọ́lá kọ́nà bẹ̀rẹ̀ káàtó ọ̀nà tí olúkálukú tóbi dé ààrẹ ọ̀tọ̀ọ̀tọ̀ on the basis of charity humanitarian on baba Abíọ́lá di di ààrẹ ìdí on the basis of freedom fighter human rights activist on lè rí di ààrẹ tì mí so jẹ́rìí pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ olúkálukú fi jẹ́ ààrẹ bẹ́ẹ̀ so màá ní kí àwọn organizer kọ̀ọ̀kan ní àtàlọ́ba but now it's Friday get men of the press I'm highly delighted to be in this program today. I think I will encourage the organizer that this program should be an annual program. No matter the situation we experience here today, they must not be discouraged. Lórí àgbẹ̀fà mo bá inú gbọ́ ọmọ bá jẹ́ ọmọ rẹ̀ ọmọ ọmọ bíṣọ̀pù àti nítorí àgbẹ̀fà mo bá inú jókòó ọmọ bá jẹ́ ọmọ bá yọ ọmọ bá wà lóbẹ́. Aláyẹ̀lú àwọn ọmọ kí
Ọba Adéṣọ̀gá mi wí lẹ́sìn kábíyèsí ọba kẹ́pẹ́ láyé o. Ọba orílẹ̀ àwọn àgbàgbọ́jọ. Ọ̀gá Adéṣọ̀gá o. Aṣọwọ́ ẹ̀dẹ̀rẹ̀ kábíyèsí pípẹ́rẹ́ lóògùn pẹ̀lú sí. Wọ́n kọ́ lórí Àníkẹ́ Adé òun, Adé ọ̀gá Àníkẹ́ kúrò. Kábíyèsí ti fẹ́ ìrìnàjò. Akíwálé mọ̀ kíákíá Akíwálé. Ìyá ti táyà lórúkọ àrà ẹnu. Ọmọ bá lè jirẹ. Ọmọ olùkọ àrà ẹnu. Ọmọ alẹ́ pẹ́pẹ́ jọba òwò yóò máa padà lọ́jọ́ ẹnu ìlú. Ìyá bá sọ olùkọ pẹ̀lẹ́. Wà á lọ́wọ́. Ẹni bá sọ olùkọ pẹ̀lẹ́ àkọ́lẹ́mọ́lẹ́. Ẹni bá sọ olùkọ pẹ̀lẹ́ àkúkọ̀lẹ́mọ́ wáyé àlọ́bíyà tọmọtọmọ. Mo sọ olùkọ pẹ̀lẹ́ ooo ẹjọ́ bí ọmọ méjì. Ọmọ olúwo aláìní òjì rẹ̀ ti yẹ ìyàtọ̀.
ọgbà fún ẹ pátápátá. Abáláwọ̀ fún òyìnbó ṣe ń gbọ́dọ̀ bá òun ẹ̀wọ̀n ṣe. Èdè ní ìbára wọn. Kábíyèsí ní ìsinmi, èdè ní ìbára wọn. Èdè ní ìbára ọwọ́ yóò nílẹ̀ wá. Òun pa ara wa, ọmọ yẹn tó sùn pa ní nílé ayé ní àwọn tó bọ̀ bá kó sì wá bọ̀ bá. Káyọ̀sí ọ̀rọ̀ àwọn tó ń bọ̀ bá kó sì wá bọ̀ bá. Àwọn tó sùn lọ́wọ́ sọ́wọ́ láti ilé mi wọ̀ wọ́n ní ká gbà wọ́n ní o. Pẹ̀lẹ́dì láyé bá ti bàjẹ́ sọ̀rọ̀ ẹni kúrò ní. Àgbẹ̀lọ́ba báwo lè fún àgbà ṣùgbọ́n ní wọ́n rá àdúgbòlá lórí ẹ̀ka fún wa. Mo kí ẹ kí ẹ ṣe mí. Bọ́lá lórí ẹ̀ka. Èèyàn náà ṣe ń àgbàrá mi àgbẹ̀lọ́ba. Ó ti gbé mi lọ sínú ọ̀rọ̀ ọjọ́ sí. I believe if they make this program as annual program or annual lecture, next year will be different entirely because I realize that there's no much publicity towards this program. I have the obligation to attend this program because I was one of the people that benefits in the struggle of June 12th. I started the struggle in my life when I was in the age of 23 years old, 1993, when the election of June 12th was announced. I have never belonged to any human rights organization in my life, but I saw it as a slap to the entire Nigeria who went out to vote for the righteous to be the president of this country. And people of military occupation, that their number is up to 50, just sat and ignored the election in June 23. So I took the obligation to join Campaign for Democracy in motion. That was how I started the struggle. And I've said in the Yoruba language that if not because of the annulment of June 12, the organization that will lift me up to the position I am today, Campaign for Democracy, CDHR, Yoruba People's Congress, will not be in existence. But through this organization and my efforts and my sacrifice, even my sacrifice, I was given the position of the area of Katapop Yoruba. And Ààrẹ Abiola was my predecessor. So I have the right to be in this program and to even contribute anything I have in my disposal to support the family of MK Abiola. And I will use this opportunity to thank all the guests in this program because the normal nature of human beings that if someone has died, they easily forgot that person.